ìkéde òmìnira orílẹ̀-èdè Yorùbá léyìí tó ń wáyé ní òní ogúnjọ́ oṣù Bélú ọdún 2022 2022. Ìkéde òmìnira orílẹ̀-èdè Yorùbá. Ọlọ́run Olódùmarè ló dá wa láti ìgbà ìwáṣẹ̀ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Ó fún wa ní ilẹ̀ Yorùbá ní ogún ìbí. Ọlọ́run ló fi ìdí wa kalẹ̀ pẹ̀lú ògo lórí ilẹ̀ àwọn baba ńlá wa tí a mọ̀ sí ilẹ̀ Yorùbá. Orílẹ̀-èdè Yorùbá, àwa ọmọ ìbílẹ̀ Yorùbá ní a wà ní agbègbè gúúsù ìwọ̀ oòrùn Nàìjíríà ní apá ìwọ̀ oòrùn Áfíríkà. Ọlọ́run Olódùmarè fẹ́ràn àwa ọmọ Yorùbá tó bẹ́ẹ̀ gẹ́ tí ó fi fún wa ní ọ̀gọ̀ọ̀rọ̀ ohun àlùmọ́nì ilẹ̀, ohun àmúṣọrọ̀ pẹ̀lú àìmọye àwọn ènìyàn ọlọ́pọlọ pípé. Eléyìí ló sì yà wá sọ́tọ̀ gédégbé gẹ́gẹ́ bí orílẹ̀-èdè tí kò ní àbùlà, àbùdá tàbí àbàwọ́n kankan. Láti ìgbà ìwáṣẹ̀ àti pàápàá kí àwọn òyìnbó amúnisìn tó gòkè odò, àwa ọmọ Yorùbá ti ń ṣe ògo nínú ọlá àti ọrọ̀, ọgbọ́n, àrísìkí àti ìlọsíwájú. A sì ti ń gbilẹ̀ nínú ètò ìṣèjọba tí ó múnádóko tí ó sì mú ìdàgbàsókè dé bá ìlú ńlá àti kéékèèké káàkiri orílẹ̀-èdè Yorùbá. Ní nǹkan bíi 1,000 ọdún ó lé díẹ̀ sẹ́yìn, 1800, ní àwọn òyìnbó ilẹ̀ Gẹ̀ẹ́sì dé wa lálejò gẹ́gẹ́ bí oníṣòwò lásìkò náà. Gẹ́gẹ́ bí ìṣẹ̀dá orílẹ̀-èdè wa, a fẹ́ràn àlejò púpọ̀. Èyí ló sì fà á tí a fi gba àwọn Gẹ̀ẹ́sì wọ̀nyí, àwọn òyìnbó ilẹ̀ Gẹ̀ẹ́sì wọ̀nyí, ká fi gbà wọ́n tọwọ́ tẹsẹ̀. Àwọn bàbá wa bọ̀, wọ́n ní a kì í gbọ́n tó ẹni tí ó ń sọ ni. Fún ìyàlẹ́nu, ṣàdédé ni ìjọba ilẹ̀ Gẹ̀ẹ́sì yí ìtara wa padà sí ìjọba amúnisìn ní 1,100 ọdún 1901 sẹ́yìn. Wọ́n mú wa sìn títí di 1,100 ọdún 1960 tí wọ́n fún agbègbè tí wọ́n ń pè ní orílẹ̀-èdè Nàìjíríà ní òmìnira nípa ṣíṣe mọ̀gòmọ́gó nínú ètò ìkànìyàn àti ìdìbò tí ó wáyé ṣáájú òmìnira. Àwọn ìjọba ilẹ̀ Gẹ̀ẹ́sì fi agbára ìṣèjọba orílẹ̀-èdè Nàìjíríà lé ẹ̀yà Fúlàní tó jẹ́ ẹ̀yà àjòjì ní Nàìjíríà lọ́wọ́. Àwọn Fúlàní yìí pẹ̀lú àtìlẹ́yìn olórí wọn nígbà náà, Usman Dan Fodio, ti ṣe ọ̀pọ̀lọpọ̀ àkọlù ńláńlá sí àwọn ọmọ bíbí ẹ̀ka àríwá orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n sì ti gba ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ ìbí wọn lọ́wọ́ wọn. Bí ó tilẹ̀ jẹ́ wípé èròǹgbà wọn láti gba gbogbo orílẹ̀-èdè Nàìjíríà ló ti já sí pàbórí ní ọjọ́ díẹ̀ lẹ́yìn tí orílẹ̀-èdè Nàìjíríà gba òmìnira, ọjọ́ 12 oṣù Ọ̀wàrà 1,100 ọdún 12/10/1960 ní Alhaji Ahmadu Bello tí ó jẹ́ ọmọ Usman Dan Fodio fi èròǹgbà rẹ̀ léde wípé orílẹ̀-èdè tuntun tí à ń pè ní Nàìjíríà yìí gbọ́dọ̀ di ohun ìní baba ńlá wọn Usman Dan Fodio. A gbọ́dọ̀ ṣe ìdíwọ́ fún ìyípadà ètò ìṣèjọba. A gbọ́dọ̀ lo ẹ̀yà kéréje tó wà ní ẹkùn àríwá gẹ́gẹ́ bí ohun èlò, gúúsù gẹ́gẹ́ bí ìpínlẹ̀ tí a ti ṣẹ́gun. A kò gbọ́dọ̀ fi àyè sílẹ̀ kí wọ́n ṣe àkóso wa láé. Bákan náà,
gbọ́dọ̀ jẹ́ kí wọ́n ní agbára lórí ọjọ́ ọ̀la wọn. Ìgbésẹ̀ yìí sì ni Fúlàní ti ń gbé ní orílẹ̀-èdè Nàìjíríà láti ìgbà náà títí di òní. Láti ìgbà tí àwọn Fúlàní ti ń ṣe àkóso ìjọba àpapọ̀ Nàìjíríà ni wọ́n ti ń gbìyànjú láti pa àwọn ọmọ bíbí orílẹ̀-èdè Nàìjíríà run. Eléyìí jẹ́ ìpinnu wọn láti ìgbà náà. Àwọn Fúlàní tó ń pàṣẹ ìjọba àpapọ̀ ti ń ṣiṣẹ́ takuntakun lórí ìpinnu wọn tí Alhaji Ahmadu Bello sọ. Wọ́n ti ń ṣiṣẹ́ díẹ̀díẹ̀ láti lé àti pa àwa ọmọ bíbí Yorùbá, àti pé ọgbọ́n wọn bẹ̀rẹ̀ láti máa gba ilẹ̀ àwọn bàbá wa. Wọ́n sì ti ń ṣe eléyìí láti ìgbà tí àwọn Fúlàní ti pinnu. Àwa ọmọ ìbílẹ̀ Yorùbá tí a nífẹ̀ẹ́ àlàáfíà, tí Olódùmarè sì ń ṣe olùtọ̀nà wa, a ti pinnu láti gbé ìgbésẹ̀ gẹ́gẹ́ bí ìtọ́ni Olódùmarè kí a sì gba orílẹ̀-èdè Yorùbá padà pẹ̀lú ìròyìn ní kíákíá. Nínú àkójọpọ̀ orílẹ̀-èdè tí à ń pè ní Nàìjíríà yìí, àwọn Fúlàní ti dá ẹ̀mí ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn wa légbodò. Wọ́n ti fi òṣì àtọwọ́dá bá wa jà. Ìfipámúnisìn, ìkọlù, ìlòkulò bí omi òjò, ìwà ìrẹ́jẹ ní àwọn ìjàmbá tí wọ́n ti ṣe fún àwa ẹ̀yà Yorùbá. Nítorí náà, ẹ̀tọ́ wa ni, ojúṣe wa sì ni pẹ̀lú láti tú ìsopọ̀ tí àwọn òyìnbó amúnisìn ṣe fún wa ká, kí a sì gba ẹ̀tọ́ wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá bínibí. Ní nǹkan bí ọdún 29 years ago sẹ́yìn ni a ti bẹ̀rẹ̀ ìjà òmìnira orílẹ̀-èdè Yorùbá yìí ní bòńkẹ́lẹ́, ṣùgbọ́n ọdún 3 sẹ́yìn ni ó di tọ́rọ́ fọ́nkálé látàrí bí ó ti hàn gbangba pé èròǹgbà kan tí ó farasin wà láti pa ìran Yorùbá run àti láti ba ilẹ̀ baba ńlá wa jẹ́. Fún àwa ọmọ Yorùbá tí ó lé ní mílíọ̀nù méjìdínláàádọ́rin, èyí 68 million, ni wọ́n ti ń fi ẹ̀tọ́ wa dù láti ìgbà ìmúnisìn títí di òní, nítorí a kò ní agbára láti ṣe àkóso àwọn àlùmọ́nì ọrọ̀ ajé wa. Eléyìí ló sì yọrí sí ìsìnrú tí ó ń lọ lọ́wọ́ lórí ilẹ̀ baba wa lónìí. Fún àìlágbára láti ṣe àkóso ọrọ̀ ajé wa, bí ó tilẹ̀ jẹ́ wípé a ní ọ̀pọ̀lọpọ̀ ọrọ̀ ajé, ṣùgbọ́n ìwà ìbàjẹ́ jẹgúdújẹrá àti ìmọ̀tara ẹni nìkan ti fa òṣì tí kò ṣeé fi ẹnu sọ fún àwọn ènìyàn wa. Fún ìwà ìjẹkújẹ tí ó gba ìlú kan, àkóbá àmọ̀ọ́mọ̀ ṣe sí àwọn ohun amáyédẹrùn láwùjọ àti ti ọrọ̀ ajé wa ti yọrí sí àìní ìdàgbàsókè tí ó nípọn, àìní iṣẹ́ lápá, ètò ọrọ̀ ajé tí ó mẹ́hẹ, àìlówó lọ́wọ́ àti àìnírètí ti fi àyè gbà wá. Ó ti fi àyè gba ìwà ìbàjẹ́ tí kìí ṣe ìwà abínibí ọmọ Yorùbá láàárín àwọn ọ̀dọ́mọkùnrin àti obìnrin wa, bí ìwà ìpànìyàn, dídá ẹ̀mí ara ẹni légbodò, gbígba orí omi lọ sí òkè òkun ní ọ̀nà ìbùrú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Fún ìdúmọ̀húrú mọ́ni Fúlàní, pabambarì ibẹ̀ ni wípé àwọn Fúlàní ti ń fi ọwọ́ lálẹ̀ fún wa lórí ilẹ̀ baba wa. Àwọn agbésùmọ̀mí, oníjàgídíjàgan àti darandaran ni wọ́n ń dúnkùkùlájà mọ́ wa lórí ilẹ̀ àwọn baba ńlá wa. Ní báyìí, a ń fi ojú winá ìṣòro ńlá lórí ètò ààbò, ìpànìyàn lórí ilẹ̀ baba ẹni, ìṣekúpa àwọn Kìrìsìtẹ́nì, ìpànìyàn
lóòrèkóòrè, ìjínigbé, ìfipá bá àwọn obìnrin lò pọ̀, olè jíjà, pípa àwọn ibùgbé run, fífi ẹran jẹ oko àti gbígba ilẹ̀ ẹni ní tipátipá tìkúùkù. Fún àwa ọmọ bíbí ilẹ̀ Yorùbá, àwọn ewu ńlá tí à ń dojúkọ báyìí ni ewu ìparun lójijì láti pàṣẹ ìpàdánù ilé àjogúnbá wa, àṣà wa, èdè wa, ìtàn wa àti ìdánimọ̀ wa. Fún àìní àǹfààní láti lọ sí oko, ọ̀kan gbòógì lára iṣẹ́ abínibí ilẹ̀ Yorùbá ni iṣẹ́ àgbẹ̀. Ṣùgbọ́n látàrí ètò ààbò tó dẹnu kọlẹ̀, a kò lè dáko mọ́. Èyí sì ti ń ṣe àkóbá ńláǹlà fún ìmówówọlé lórí ètò ọ̀gbìn. Nítorí ìdí èyí, owó ọ̀gbìn kò wọlé mọ́. Ní báyìí, ìjọba àpapọ̀ tí àwọn Fúlàní ń darí gbèrò láti jẹ́ kí ilé wa wà fún ìjẹ ẹran àti ibùgbé àti kí ibùgbé wa àti ibùgbé fún Fúlàní, kí ilé wa má ṣe wúlò fún ọ̀gbìn, kí ilẹ̀ wa má ṣe wúlò fún ọ̀gbìn, àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ kí ilẹ̀ náà di tiwọn. Fún òfin tuntun tí ìjọba Nàìjíríà fẹ́ gbé kalẹ̀ láti gba omi wa, láìpẹ́ yìí ni ìjọba Nàìjíríà ń halẹ̀ mọ́ àwa ọmọ Yorùbá pẹ̀lú ìwé àbádòfin tí yóò fún ìjọba àpapọ̀ ní agbára láti gba àwọn omi tí Olódùmarè fún wa pẹ̀lú àwọn àlùmọ́nì inú rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ alágbálúgbú omi ni Elédùwà fi ta wá lọ́rẹ ní ilẹ̀ Yorùbá, bí omi òkun, ọ̀sà, adágún omi odò ńláńlá àti kéékèèké. Nítorí náà, ìyàlẹ́nu gbáà ló jẹ́ wípé à ń kojú ìhàlẹ̀ báyìí láti ọwọ́ ìjọba àpapọ̀ ní Nàìjíríà. Fún èròǹgbà láti sọ orílẹ̀-èdè Nàìjíríà di orílẹ̀-èdè Mùsùlùmí, èròǹgbà àti sọ orílẹ̀-èdè Nàìjíríà di ti Mùsùlùmí láti ọwọ́ àwọn Fúlàní tí wọ́n ń ṣe àkóso ìjọba Nàìjíríà sì ń ṣe àwa ọmọ Yorùbá ní hà, nítorí wípé àṣà wa kò fi àyè gba ìjà ẹ̀sìn. Nítorí náà, a lòdì sí irú ìgbésẹ̀ bẹ́ẹ̀ pátápátá. Fún ìjọba àpapọ̀ Nàìjíríà tí àwọn Fúlàní ń tukọ̀ rẹ̀, ìtẹ́jú ètò ọmọ ènìyàn mọ́lẹ̀ àti àìṣòdodo ti fa ikú àìròtẹ́lẹ̀ àti ìpànìyàn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọkùnrin àti ọmọbìnrin tí wọ́n jẹ́ ògo ọ̀la ilẹ̀ Yorùbá. Díẹ̀ nínú àwọn tí wọ́n ti rí ikú ọ̀sán gangan he òun ni Olóyè Ọbáfẹ́mi Awólọ́wọ̀, Olóyè MKO Abíọ́lá, Olóyè Bọ́lá Ìgè, Olóyè Gani Fáwẹ̀hìnmí, Olóyè Fúnmiláyọ̀ Ransome Kuti, Bàbá Fẹlá Aníkúlápó Kuti, Ọ̀gbẹ́ni Àdìsá Saheed Ọlálékan, Ọ̀gbẹ́ni Fatai Yẹ̀kínì Ọlátúbọ̀sún, Omidan Tolúlọpẹ́ Arótilé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Fún àwa ọmọ ìbílẹ̀ Yorùbá tí wọ́n ti fi sínú òkùnkùn ẹrú fún ọ̀pọ̀lọpọ̀ ọdún pẹ̀lú èrò àrékérekè, atanilọ́nà pé orílẹ̀-èdè kan ní Nàìjíríà. Nàìjíríà jẹ́ àkópọ̀ àwọn orílẹ̀-èdè púpọ̀. Fún ní ọjọ́ kẹjọ tí oṣù kìíní ọdún 1897, Flora Shaw jẹ́ amúnisìn ìlú Gẹ̀ẹ́sì kan. Ó sọ agbègbè tí ìjọba Gẹ̀ẹ́sì tí ìjọba amúnisìn ti ṣàkóso ní Nàìjíríà. Fún àwa ọmọ ìbílẹ̀ Yorùbá, èrò tí kò dára ni wọ́n tó fi jẹ́ pé Ọlọ́run Olódùmarè ló dá Nàìjíríà láti di orílẹ̀-èdè kan. Ní báyìí, ní 1914, Lord Lugard ti British colonialist ṣe ìdàpọ̀ ọgọ́rùn-ún ọdún tí gúúsù àti àríwá Nàìjíríà.
fún àwọn àǹfààní ajé tí ìjọba amúnisìn Olódùmarè kò so Nàìjíríà pọ̀ gẹ́gẹ́ bí orílẹ̀-èdè kan. Fún àwa ọmọ oníbìílẹ̀ Yorùbá, a wà lábẹ́ ìgbèkùn ìbẹ̀rù àrékérekè pé orílẹ̀-èdè Nàìjíríà jẹ́ orílẹ̀-èdè tí a kò lè pín sí òótọ́ ni pé Nàìjíríà jẹ́ ìpínyà, kò sì sí orílẹ̀-èdè kan rí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn orílẹ̀-èdè abínibí wà ní Nàìjíríà. Ní ọjọ́ 8 oṣù kínní ọdún 1897, Flora Shaw sọ agbègbè tí ìjọba Gẹ̀ẹ́sì tí múnisìn ń ṣàkóso ní Nàìjíríà nítorí pé orílẹ̀-èdè Yorùbá ti wà lórí ilẹ̀ àwọn baba wa ṣáájú kí ó tó pe Nàìjíríà kí Shaw tó pe Nàìjíríà ní Nàìjíríà, tàbí kódà kí ó tó di pé Olúwa Lugard 1914 amalgamation. Àwa ọmọ ìbílẹ̀ Yorùbá (1914 amalgamation) àti Federal Republic of Nigeria ti túká pátápátá láti òní. Àwa ọmọ ìbílẹ̀ Yorùbá láti ìsinsìnyí lọ a ti gba gbogbo ilẹ̀ àwọn baba ńlá wa. Orílẹ̀-èdè Yorùbá wà ní ààlà ní ìwọ̀ oòrùn pẹ̀lú Benin Republic, ní ìlà oòrùn ní Nàìjíríà gúúsù, ẹkùn gúúsù ní àríwá pẹ̀lú orílẹ̀-èdè Nàìjíríà, àti ní gúúsù lẹ́bàá òkun Guinea. Àwa ọmọ ìbílẹ̀ Yorùbá gbèrò láti mú àjọṣe alálàáfíà mọ́ pẹ̀lú àwọn ọmọ Nàìjíríà gbèrò láti má ní àjọṣe àlàáfíà mọ́ pẹ̀lú orílẹ̀-èdè Nàìjíríà. Ní báyìí, tí ó bá jẹ́ pé àwọn iṣẹ́ ìbànújẹ́, ìhàlẹ̀, inúnibíni, ìpápá, ìjà, ìhàlẹ̀ tàbí ìwà ipá tí ó lè já sí ogun láti Nigeria Republic, Yorùbá Nation yóò tì í pa lẹ́sẹ̀kẹsẹ̀ gbogbo àwọn ààlà wa pẹ̀lú Nigeria Republic. Fún gbogbo ààlà ilẹ̀ Yorùbá, barracks, stations, ports, pápá ọkọ̀ òfurufú tí a gbà ní àṣẹ láì fọwọ́ yí nípasẹ̀ àwọn agbára ológun Yorùbá àti ààbò ilẹ̀ Yorùbá fún ìwúlò orílẹ̀-èdè Yorùbá nìkan. Ìjọba ilẹ̀ Yorùbá lẹ́sẹ̀kẹsẹ̀ yóò gba ètò ìjọba ilẹ̀ Yorùbá. The short time duration of our interim government is to enable the indigenous Yoruba people produce a onígbàgbọ́ constitution of Yoruba people by Yoruba people for Yoruba people at the Yoruba Sovereign Conference. Orílẹ̀-èdè Yorùbá yóò kọ́ ògiri ńlá yíká ààlà agbègbè wa fún àfikún ààbò ilẹ̀ baba wa. Àwọn ọmọ ìbílẹ̀ Yorùbá gbàgbọ́ nínú àdásóde àjọṣepọ̀ àgbáyé. A pinnu láti ṣe àgbérò ojúlówó ìbáṣepọ̀ pẹ̀lú gbogbo orílẹ̀-èdè àgbáyé àti láàrin àwa pẹ̀lú gbogbo orílẹ̀-èdè àgbáyé àti àwọn àjọ káríayé tí ó ń bọ̀wọ̀ àti mọ orílẹ̀-èdè Yorùbá òmìnira lọ́rùn.
àwọn ọmọ ìbílẹ̀ Yorùbá àtẹ̀jáde tuntun tí a sì kéde pé orílẹ̀-èdè Yorùbá òmìnira lọ́rùn ni ẹ lọ láti jẹ́ òmìnira àti òmìnira. Orílẹ̀-èdè Yorùbá òmẹ́rẹ̀ ti jáwọ́ nínú gbogbo ìfọwọ́sowọ́pọ̀ sí Federal Republic of Nigeria àti pé gbogbo ìsopọ̀ òṣèlú tí ó wà láàrin orílẹ̀-èdè Yorùbá òmìnira àti àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà yóò tú pátápátá láti ọjọ́ òní tí ń ṣe 20 oṣù kọkànlá ọdún 2022. Àwa ọmọ ìbílẹ̀ Yorùbá fún gbogbo ààlà ilẹ̀ Yorùbá, barrack, station, port, pápákọ̀ òfurufú tí a gbà ní àṣẹ láì fọwọ́yí nípasẹ̀ àwọn agbára ológun Yorùbá àti ààbò ilẹ̀ Yorùbá fún ìwúlò orílẹ̀-èdè Yorùbá nìkan. Ìjọba ilẹ̀ Yorùbá lẹ́sẹ̀kẹsẹ̀ ni yóò gba ìṣèjọba orílẹ̀-èdè Yorùbá. The short-term duration of our ìjọba fìdíhẹ́ is to enable we, the indigenous Yoruba people, produce a onígbàgbọ́ constitution of Yoruba people by Yoruba people for Yoruba people at the Yoruba Sovereign Conference. Àwa ọmọ ìbílẹ̀ Yorùbá gbàgbọ́ nínú àdásọ nínú ìbáṣepọ̀ àgbáyé. A pinnu láti ṣe àgbérò ojúlówó ìbáṣepọ̀ láàrin àwa pẹ̀lú gbogbo orílẹ̀-èdè àgbáyé àti àwọn àjọ kárí ayé tí ó ń bọ̀wọ̀ àti ìmọ̀ orílẹ̀-èdè òmìnira. Nítorí náà, àwa ọmọ Yorùbá tó jẹ́ àwa ọmọ ìbílẹ̀ Yorùbá àtẹ̀jáde tuntun tí a sì kéde pé orílẹ̀-èdè Yorùbá òmìnira lọ́rùn ni a ní ẹ̀tọ́ òmìnira. Àwa ọmọ ìbílẹ̀ Yorùbá àtẹ̀jáde tuntun tí a sì kéde pé orílẹ̀-èdè Yorùbá láti jẹ́ òmìnira àti òmìnira. Orílẹ̀-èdè Yorùbá òmẹ́rẹ̀ ti jáwọ́ nínú gbogbo ìfọwọ́sowọ́pọ̀ sí Federal Republic of Nigeria àti pé gbogbo ìsopọ̀ òṣèlú tí ó wà láàrin orílẹ̀-èdè Yorùbá àti àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà yóò túká pátápátá láti ọjọ́ òní. Nítorí náà, àwa ọmọ Yorùbá tó jẹ́ ìbílẹ̀ ké sí ayé fún oore ète wa. Àwa ọmọ ìbílẹ̀ Yorùbá mú àwọn òtítọ́ wọ̀nyí mọ́ra láti fi ara wọn hàn pé gbogbo ènìyàn ni a dá dọ́gba, pé ẹlẹ́dàá wọn ní àwọn ẹ̀tọ́ àìyẹsẹ̀ kan, pé lára ìwọ̀nyí ni iye òmìnira àti ìlépa ayọ̀. Ní orúkọ Ọlọ́run Olódùmarè, gbogbo ayé, Olódùmarè orílẹ̀-èdè Yorùbá òmẹ́rẹ̀ gẹ́gẹ́ bí orílẹ̀-èdè Yorùbá òmìnira àti òmìnira ní agbára kíkún láti gbé ogun ró, parí àlàáfíà, àdéhùn ṣíṣe, ìṣòwò àti láti ṣe gbogbo iṣẹ́ àti ohun tí orílẹ̀-èdè òmìnira ń ṣe ní ẹ̀tọ́ láti ṣe fún ìkéde òmìnira orílẹ̀-èdè Yorùbá pẹ̀lú àwa ọmọ Yorùbá àtóbílẹ̀. Àgbékalẹ̀ oore-ọ̀fẹ́, ògo, ààbò. Ògo, ààbò àti
àánú Ọlọ́run Olódùmarè. Àti àánú Ọlọ́run Olódùmarè, àwa ọmọ orílẹ̀-èdè Yorùbá a ṣe ohun gbogbo tí ó tọ́ àti tí ó tọ̀nà àti ohun gbogbo tí ó tóbi àti ọlá láti ṣe àfihàn nígbà gbogbo láti ìmọ́lẹ̀ àti ògo Ọlọ́run Olódùmarè ní gbogbo ìran dúdú. Lẹ́ẹ̀kan sí, Kẹ́hìndé AR láti ìpínlẹ̀ Kogi, òun ló ka ìkéde orílẹ̀-èdè Yorùbá yìí. Ẹ ṣeun púpọ̀. In reclaiming back our Yoruba nationhood, November 20th, 2022, Declaration of the Independence of Yoruba Nation. We, the indigenous Yoruba people, are divinely created by Almighty God from the beginning of time as Yoruba people. Almighty God has gloriously located us on our ancestral land, widely known as Yoruba Kingdom, Yoruba Nation, Yoruba Land. We, the indigenous Yoruba people, are located at the southwestern part of Nigeria, western part of Africa. We, the indigenous Yoruba people, are richly and abundantly blessed by Almighty God with mineral resources, natural resources, and human resources. From the beginning of time and before the advent of the colonial masters, we, the indigenous Yoruba people, were thriving in wealth, wisdom, prosperity, progress, advancement, and good governance, living in well-established urban cities and towns. The British first came to our Yoruba land as traders and as friends in the 1800s. Suddenly, the British changed our warm reception to colonization in 1901. We, the indigenous Yoruba people, remained colonized until 1960, when independence was granted to the area called the Federal Republic of Nigeria. Through manipulated census and elections, the British handed power over to the Fulani, a non-indigenous foreign tribe in Nigeria. The foreign Fulani, led by Uthman Dan Fodio, invaded and captured northern Nigeria. His mission to capture the entire Nigeria failed. Shortly after Nigerian independence, the great-grandson of Uthman Dan Fodio, Alhaji Ahmadu Bello, made the statement, "The new nation called Nigeria should be an estate of our great-grandfather Uthman Dan Fodio. We must ruthlessly prevent a change of power. We use the minorities of the North as willing tools and the South as a conquered territory, and never allow them to rule over us and never allow them to have control over their future." This has become a mission statement of the Fulani in Nigeria. The Fulani-controlled the federal government has always been working towards achieving the agenda of the mission statement of Alhaji Ahmadu Bello. The gradual elimination of we the indigenous people have been systematic takeover of our ancestral land, have been ongoing ever since this Fulani mission statement. In the arrangement called Nigeria, we the indigenous Yoruba people keep on experiencing a long train of killings, deliberate poverty, continuous slavery, abuses, injustice, inequality, and encroachment of our ancestral land. For we, the indigenous Yoruba people, have been denied the rights to all our resources from colonization till date. For we, the indigenous Yoruba people, lack the power to control our resources, which has led continuous slavery on our ancestral land. For we, the indigenous Yoruba people, are living in extreme poverty as a result of continuous slavery. For we, the indigenous Yoruba people, are kept under the burden of unimaginable corruption due to bad governance. For we, the indigenous Yoruba people, keep witnessing the continuous neglect and destruction of our social and economic infrastructure. For we, the indigenous Yoruba people, entire territory remain largely underdeveloped. For the very high rate of unemployment, terrible economic hardship, hopelessness, homelessness have made suicide, death, migration through desert, through ocean, to be high among a lot of Yoruba youth.
For the culture of we the indigenous Yoruba people is almost extinct as the morals of our youth almost non-existent. For we the indigenous Yoruba people are being threatened by Fulani terrorists on our ancestral land. Terrorists, bandits, herdsmen are causing very serious threat to our continuous existence on our ancestral land. For we the indigenous people are currently witnessing terrible insecurity, ethnic cleansing, genocide, Christian elimination, killings, kidnapping, raping, robbery, settlement destruction, farmland destruction, and land grabbing. For we the indigenous Yoruba people are facing a very serious threat of extinction from loss of our heritage, culture, language, history, identity, and land. For we the indigenous Yoruba people who are predominantly farmers cannot go to farms and can no longer generate income from farming due to Fulani herdsmen, brutality, and killings. We the indigenous people can no longer derive numerous benefits of our rich farming soil. The Fulani-controlled federal government plans to make we the indigenous Yoruba people's land available for cattle grazing with Ruga, basically the takeover of our ancestral land. For we the indigenous Yoruba people are being threatened with Fulani-controlled federal government waterway bill in a move to take over our entire naturally endowed water resources. We the indigenous Yoruba people are surrounded by rivers, streams, lagoons, and Atlantic Ocean. It is unimaginable that we are experiencing such a threat on our ancestral land. For the Islamization agenda of the Fulani-controlled federal government is totally contrary to we the indigenous Yoruba people's belief in freedom of religion. For English language, it was introduced by the colonial masters to replace our God-given rich Yoruba language. This was done to keep the indigenous Yoruba people in perpetual slavery and make us lose our very rich Yoruba language and ancestral identity. For our rich Yoruba language henceforth be the official language in our Yoruba nation. For the gross human rights abuses and injustice of Fulani-controlled Nigerian federal government have led to numerously untimely death and assassination of many great Yoruba sons and daughters. The very long list includes Chief Obafemi Awolowo, Chief MKO, Abiola, Chief Bola Ige, Chief Gani Fawehinimi, Chief Miss Fumilayo Ransom Kuti, Baba Fela Anikulapo Kuti, Mr. Adisa Saheed Olalekan, Mr. Fatai Yekini Olatu Boson, Ms. Tolulope Arotale, and many more. For we, the indigenous Yoruba people, have been kept in total darkness of slavery for several years, with the fraudulent, misleading notion that Nigeria is one nation. Nigeria is the amalgamation of many nations. For we, the indigenous Yoruba people, have been fed with the wrong concept that Nigeria was created by Almighty God to be one nation. Meanwhile, in 1914, Lord Lugard, the British colonist, formed a 100 years amalgamation of southern and northern Nigeria for economic benefits of the colonial empire. Almighty God did not put Nigeria together as one nation, for we the indigenous Yoruba people are under the bondage of fraudulent fear that Nigeria is one indivisible one nation. The truth is that Nigeria is divisible and was never one nation. There are many indigenous nations within Nigeria. On the 8th day of January 1897, Flourisher named the geographical area controlled by the colonial British Empire as Nigeria. For Yoruba nation has been in existence of our ancestral land before Nigeria was named by Shore, or even before the Lord Lugard 1914 amalgamation. For the 1914 amalgamation expired in 2014, it is therefore our right, it is our duty to throw off the expired amalgamation arrangement of the colonial master and claim our rights to self-determination as indigenous Yoruba people. For Nigeria is definitely not a federal republic. Nigeria is structured as a unitary system of government empowered with the fraudulent 1999 Constitution and the government leadership positions fully dominated by Fulani. The unitary system has made it possible for the ruling Fulani government to seize control of all our resources and make almost we the indigenous people live in abject poverty. For all these reasons and many more, if endlessly continue, may lead to war.
We, the peace-loving indigenous Yoruba people, choose to peacefully exit Nigeria, avoid war, and claim back Yoruba nationhood now. For we, the indigenous Yoruba people, successfully accomplished 5 million signatures as peaceful exit petition and referendum from Nigeria. This great achievement is very strong indicator for the great peoples of the world to know of our strong desire to peacefully exit Nigeria now. The history of the Fulani-controlled federal government is a history of repeated injustice, inequality, destruction, killings, and gross abuses of human rights over we the indigenous Yoruba people. To prove this, short summary of the candid facts are hereby submitted to a candid world. The struggle for Yoruba nation independence started almost 29 years ago. The struggle has been low-key until about 3 years ago when it became too obvious that there's a hidden agenda to destroy our Yoruba race and our ancestral land. We, the peace-loving indigenous Yoruba people, being guided by Almighty God, have decided to take our destiny into our own hands and peacefully reclaim our Yoruba nationhood immediately. We definitely cannot continue to be part of the geographical expression known as Nigeria that was put together purely for the economic interest of the colonial British Empire. We, the indigenous people of Yoruba nation, have the right to declare and to reclaim our Yoruba nationhood and exercise our rights of self-determination. We as indigenous Yoruba people have the right to defend our lives, properties, resources, history, heritage, culture, language, and land. We, the indigenous Yoruba people, have the right to exit Nigeria and claim our rights to self-determination as indigenous people. By the amazing grace of Almighty God, we are reclaiming and declaring the independence of Yoruba nation because we have been a Yoruba nation since the beginning of time, even before the advent of colonization. We as peace-loving people, knowing absolutely that we are a separate nation, have decided to retain our identity of Yoruba nationhood ordained by God. We, the indigenous Yoruba people, believe that any arrangement short of sovereign independent Yoruba nation will make it impossible for us to defend and protect our lives, properties, liberty, resources, dignity, heritage, history, language, identity, and ancestral land. Nigeria, being a signatory to the United Nations Charter on Self-Determination, is expected not to go against our rights to self-determination as indigenous people. 2022 Yoruba nationhood has nothing to do with the Nigerian election of 2023. Yoruba nation will stand in 2022 by God's grace, while Nigerian elections are 2023. Basically, South Sudan came out of Sudan, and Sudan is still existing. Eritrea came out of Ethiopia, and Ethiopia is still existing. Croatia, Serbia, and other came out of Yugoslavia, and Yugoslavia is still existing. Yoruba nation is coming out of Nigeria, and Nigeria will still be Nigeria. In the name of the Most High God Almighty, we the indigenous Yoruba people hereby throw off all political and economic ties with the government of Federal Republic of Nigeria and become sovereign independent Yoruba nation. Therefore, by the grace of God Almighty, we the indigenous Yoruba people are absolved from all allegiance to the government of Federal Republic of Nigeria and all political connections between we the indigenous Yoruba people and the Federal Republic of Nigeria are totally dissolved from this day. We, the indigenous Yoruba people, from henceforth take over all our territorial ancestral land. Our Yoruba nation is bordered on the west by the Benin Republic, on the east by Nigerian South region, on the north by Nigerian Republic, and on the south by Gulf of Guinea. We, the indigenous Yoruba people, intend to maintain a peaceful relationship with the Republic of Nigeria. Meanwhile, should there be any acts of provocation, intimidation, oppression, suppression, aggression, threats, or violence that can lead to war from the Nigerian Republic, Yoruba Nation will immediately shut down all our borders with Nigeria Republic. For all Yoruba Nation borders, barracks, stations, seaports, airports are hereby taken over automatically by our Yoruba Armed Forces and Yoruba Homeland Security for the interest of Yoruba Nation only. Yoruba Nation interim government shall immediately take over the affairs of Yoruba Nation government. The short-term duration of our interim government is to enable we the indigenous Yoruba people to produce a genuine constitution of Yoruba people
by Yoruba people, for Yoruba people, at the Yoruba Sovereign Conference. Yoruba Nation shall build great walls around our territorial borders for additional security of our ancestral land. We, the indigenous Yoruba people, believe in neutrality of international relations. We intend to build genuine mutual relationships with all nations of the world and international bodies that do respect and recognize sovereign, independent Yoruba nation. We, the indigenous Yoruba people, solemnly publish, reclaim, and declare that sovereign, independent Yoruba nation have the right to be free and independent. The sovereign, independent Yoruba nation are absolved from all allegiance to the Federal Republic of Nigeria, that all political connection between sovereign, independent Yoruba nation and the Federal Republic of Nigeria is to totally dissolve from this day. We, the indigenous Yoruba people, therefore appeal to the world for the goodness of intentions. We, the indigenous Yoruba people, hold these truths to be self-evident, that all men are created equal, that they are endowed by the Creator with certain unalienable rights, that among these are life, liberty, and the pursuit of happiness. In the name of the Most High God Almighty, the sovereign, independent Yoruba nation, as indigenous and independent Yoruba nation, have full power to levy war and conclude peace, contract alliances, establish commerce, and to do all other acts and things which independent nations have the right to do. For the Declaration of Independence of the Yoruba Nation, we, the indigenous Yoruba people, have strong reliance on the grace, glory, protection, and mercy of Almighty God. We, the indigenous Yoruba people, pledge to do all that are great and honorable, to always reflect the light and the glory of Almighty God in Yoruba race. My name is Dolapo Akinola, and this is Yoruba People reclaiming back Yoruba nationhood. Reprendre notre nation Yoruba le 20 novembre 2022. Déclaration d'indépendance de la nation Yoruba. Nous, le peuple autochtone Yoruba, sommes divinement créés par Dieu Tout-Puissant depuis le début des temps en tant que peuple Yoruba. Dieu Tout-Puissant nous a glorieusement localisés sur notre terre ancestrale, largement connue sur le nom de Royaume Yoruba, Nation Yoruba et Terre Yoruba. Nous, le peuple autochtone Yoruba, sommes situés au sud-ouest du Nigeria, dans l'Afrique occidentale. Nous, le peuple autochtone Yoruba, sommes richement et abondamment dotés par Dieu Tout-Puissant de ressources minérales, naturelles et humaines. Depuis le commencement des temps et avant l'avènement des maîtres coloniaux, nous, le peuple autochtone Yoruba, étions prospères dans la richesse, la sagesse, la prospérité, le progrès, l'avancement et la bonne gouvernance. Et nous vivions dans des villes urbaines très bien établies. Les Britanniques sont venus pour la première fois dans notre pays Yoruba en tant que commerçants et amis dans les années 1800. Soudain, en 1901, les Britanniques ont profité de notre accueil chaleureux et nous ont entraînés dans la colonisation. Nous, le peuple autochtone Yoruba, sommes restés colonisés jusqu'en 1960, lorsque l'indépendance a été accordée à la région appelée la République fédérale du Nigeria. En manipulant les recensements et les élections, les Britanniques ont cédé le pouvoir aux Fulani, une tribu non indigène et étrangère au Nigeria. Les étrangers Fulani, dirigés par Ousmane Danfodio, ont évahi et capturé le nord du Nigeria. Mais ils n'ont pas réussi leur mission de capturer le Nigeria dans son entièreté. Peu de temps après l'indépendance du Nigeria, l'arrière-petit-fils d'Ousmane Danfodio, Alhaji Amadou Bello, a fait la suivante déclaration.
La nouvelle nation appelée Nigeria devrait être en domaine de notre arrière-grand-père Ousmane Danfodio. Nous devons empêcher impitoyablement un changement de pouvoir. Nous utiliserons les minorités du Nord comme des outils volontaires et le Sud comme un territoire conquis. Et nous ne les laisserons jamais nous dominer. Et nous ne leur permettrons jamais de contrôler leur avenir. Fin de citation. Cela est devenu un énoncé de mission des Fulani au Nigeria. Le gouvernement fédéral, sous le contrôle des Fulani, a toujours œuvré à la réalisation de l'agenda de l'énoncé de mission d'Alhaji Ahmadu Bello. L'élimination progressive de nous, le peuple autochtone Yoruba, et la prise de contrôle systématique de notre terre ancestrale se poursuivent depuis cet énoncé de mission des Fulani. Au sein de l'arrangement appelé Nigeria, nous, le peuple autochtone Yoruba, sommes toujours aux prises avec une longue série de meurtres, de pauvreté délibérée, d'esclavage continu, d'abus, d'injustice, d'inégalité et d'empiètement sur notre terre ancestrale. Car nous, le peuple autochtone Yoruba, nous sommes vus nier les droits à toutes nos ressources depuis la colonisation jusqu'à ce jour. Car nous, le peuple autochtone Yoruba, n'avons pas le pouvoir de contrôler nos ressources, ce qui a conduit à l'esclavage continu sur notre terre ancestrale. Car nous, le peuple autochtone Yoruba, vivons dans une pauvreté extrême en raison de l'esclavage continu. Car nous, le peuple autochtone Yoruba, sommes maintenus sous le fardeau d'une corruption inimaginable, due à une mauvaise gouvernance. Car nous, le peuple autochtone Yoruba, continuons d'être témoins de la négligence et de la destruction continue de nos ressources et de notre infrastructure sociale et économique. En 1914, le colonialiste britannique Lord Lugard a formé une fusion d'une durée de 100 ans du sud et du nord du Nigeria, afin que l'empire colonial puisse en tirer des avantages économiques. Dieu Tout-Puissant n'a pas fondé le Nigeria comme une seule nation. Car nous, le peuple autochtone Yoruba, sommes asservis par la crainte frauduleuse selon laquelle le Nigeria est une seule nation indivisible. La vérité en est que le Nigeria est divisible et n'a jamais été une seule nation. Il existe de nombreuses nations autochtones au Nigeria. Le 8 janvier 1897, Flora Shaw a nommé la zone géographique contrôlée par l'Empire britannique colonial comme le Nigeria. Car la nation Yoruba avait existé sur notre terre ancestrale avant que le Nigeria ne soit nommé par Shaw, ou même avant la fusion de Lord Lugard en 1914. Car la fusion de 1914 a expiré en 2014. C'est donc notre devoir de rejeter l'arrangement de fusion du maître colonial qui s'est expiré et de revendiquer nos droits à l'autodétermination en tant que peuple autochtone Yoruba. Car le Nigeria n'est certainement pas une république fédérale. Le Nigeria est structuré comme un système de gouvernement unitaire doté de la constitution frauduleuse de 1899 et dont les postes de direction du gouvernement sont entièrement dominés par les Fulani. Le système unitaire a permis au gouvernement Fulani au pouvoir de prendre le contrôle de toutes nos ressources et de nous faire vivre, nous,
les peuples autochtones presque dans une pauvreté abjecte. Pour toutes ces raisons et bien d'autres, le Nigeria pourrait être plongé dans la guerre si cette situation perdure. Nous, le peuple indigène Yoruba, épris de paix, choisissons de quitter pacifiquement le Nigeria, d'éviter la guerre et de revendiquer notre statut de nation Yoruba maintenant. Pour nous, le peuple autochtone Yoruba, car nous, le peuple autochtone Yoruba, avons réussi à obtenir 5 millions de signatures en tant que sortie pacifique ou pétition ou référendum du Nigeria. Cette grande réalisation est un indicateur très fort pour que les grands peuples de ce monde sachent notre fort désir de quitter pacifiquement le Nigeria maintenant. L'histoire du gouvernement fédéral contrôlé par les Fulani est une histoire d'injustice répétée, d'inégalité, de destruction, de meurtre et de violation flagrante des droits de l'homme à l'encontre de nous, le peuple autochtone Yoruba. Pour le prouver, un bref résumé des faits francs est ici soumis à un monde franc. La lutte pour l'indépendance de la nation Yoruba a commencé il y a près de 29 ans. La lutte a été discrète jusqu'à il y a environ 3 ans, lorsqu'il est devenu trop évident qu'il existe un programme caché pour détruire notre race Yoruba et notre terre ancestrale. Nous, le peuple indigène Yoruba, épris de paix, guidés par Dieu Tout-Puissant, avons décidé de prendre notre destin en main et de reconquérir pacifiquement notre nation Yoruba immédiatement. Nous ne pouvons certainement pas continuer à faire partie de l'expression géographique connue sous le nom de Nigeria, qui a été créée uniquement pour les intérêts économiques de l'Empire britannique colonial. Nous, le peuple autochtone de la nation Yoruba, avons le droit de déclarer, de réclamer notre statut de nation Yoruba et d'exercer nos droits à l'autodétermination. En tant que peuple autochtone Yoruba, nous avons le droit de défendre nos vies, nos propriétés, nos ressources, notre histoire, notre patrimoine, notre culture, notre langue et notre terre. Nous, le peuple autochtone Yoruba, avons le droit de quitter le Nigeria et de revendiquer nos droits à l'autodétermination en tant que peuple autochtone. Pour nous, le peuple autochtone Yoruba, l'ensemble de notre territoire reste largement sous-développé, car le taux de chômage très élevé, les terribles difficultés économiques, le désespoir, le sans-abrisme ont fait du suicide, de la mort causée par la migration à travers le désert et l'océan un taux élevé parmi de nombreux jeunes Yoruba. Car la culture de nous, le peuple autochtone Yoruba, est presque éteinte, tout comme la morale de nos jeunes est presque tombée dans l'inexistence. Car nous, le peuple autochtone Yoruba, sommes menacés par des terroristes Fulani sur notre terre ancestrale. Les terroristes, les bandits, les bergers posent de très sérieuses menaces à notre existence continue sur notre terre ancestrale. Car nous, le peuple autochtone Yoruba, sommes actuellement témoins d'une terrible insécurité, d'un nettoyage ethnique, de la génocide, de l'élimination des chrétiens, de meurtres, d'enlèvements, de viols, de vols, de la destruction de nos établissements, de la destruction des terres agricoles et d'accaparement des terres. Car nous, le peuple autochtone Yoruba, sommes confrontés à une très grave menace d'extinction, de perte de notre patrimoine,
de notre culture, de notre langue, de notre histoire, de notre identité et de notre territoire. Car nous, le peuple autochtone Yoruba, qui sommes principalement des agriculteurs, ne pouvons pas aller dans les fermes et ne pouvons plus générer des revenus de l'agriculture en raison de la brutalité et des meurtres des bergers Fulani. Nous, le peuple autochtone Yoruba, ne pouvons plus tirer les nombreux avantages de notre sol agricole riche. Le gouvernement fédéral contrôlé par les Fulani prévoit de rendre notre terre autochtone Yoruba disponible pour le pâturage du bétail par le biais de la politique Ruga. Fondamentalement, cela équivaut à la prise de contrôle de notre terre ancestrale. Car nous, le peuple autochtone Yoruba, sommes menacés par le projet de loi sur les voies navigables du gouvernement fédéral contrôlé par les Fulani. Et ce, dans le but de prendre en charge l'ensemble de nos ressources en eau naturellement dotées. Nous, le peuple autochtone Yoruba, sommes entourés de rivières, de ruisseaux, de lagons et de l'océan Atlantique. Il est inimaginable que nous soyons confrontés à une telle menace sur notre terre ancestrale. Car le programme d'islamisation du gouvernement fédéral contrôlé par les Fulani est totalement contraire à la croyance du peuple autochtone Yoruba en la liberté de religion. Car la langue anglaise a été introduite par les maîtres coloniaux pour remplacer le Yoruba, notre langue riche, qui nous a été donnée par Dieu. Cela a été fait pour nous maintenir, nous, le peuple autochtone Yoruba, en esclavage perpétuel. Il nous fait perdre notre très riche langue Yoruba et notre identité ancestrale. Car notre riche langue Yoruba sera désormais la langue officielle de notre nation Yoruba. Car les violations flagrantes des droits de l'homme et l'injustice du gouvernement fédéral nigérien, contrôlé par les Fulani, ont conduit à de nombreux décès et d'assassinats prématurés de nombreux grands-fils et filles Yoruba. La très longue liste comprend le chef Obafemi Awolowo, le chef M.K.O. Abiola, le chef Bola Ige, le chef Gani Fawehinmi, le chef Madame Fumilayo Ransome Kuti, notre père Baba Femi Anikulapo Kuti, Monsieur Adissa Saïd Olalekan, Monsieur Fatai Yekini Olatunbosun, Madame Tolulope, Mademoiselle Tolulope Arutile et bien d'autres. Car nous, le peuple autochtone Yoruba, avons été maintenus sur le joug de l'esclavage pendant plusieurs années, avec la notion frauduleuse et trompeuse que le Nigeria est une seule nation, alors que le Nigeria est la fusion de plusieurs nations. Car nous, le peuple autochtone Yoruba, avons été nourris avec le mauvais concept selon lequel le Nigeria a été créé par Dieu. Pourtant, par l'étonnante grâce de Dieu Tout-Puissant, nous réclamons et déclarons l'indépendance de la nation Yoruba, parce que nous sommes la nation Yoruba depuis le commencement des temps, avant même l'avènement de la colonisation. Nous, en tant que peuple épris de paix, sachons absolument que nous sommes une nation distincte, avons décidé de conserver notre identité de nation Yoruba ordonnée par Dieu. Nous, le peuple autochtone Yoruba, croyons que tout arrangement sans la nation souveraine, indépendante Yoruba nous empêchera de défendre et de protéger nos vies, nos propriétés et notre liberté, nos ressources, notre dignité, notre patrimoine, notre histoire, notre langue, notre identité et notre terre ancestrale. Le Nigeria étant signataire de la Charte des Nations Unies sur l'autodétermination, ne devrait pas aller contre nos droits
à l'autodétermination en tant que peuple autochtone. La nation Yoruba de 2022 n'a rien à voir avec l'élection nigériane de 2023. La nation Yoruba se présentera en 2022 par la grâce de Dieu. Tandis que les élections nigérianes auront lieu en 2023. Fondamentalement, le Soudan du Sud est sorti du Soudan. Et le Soudan existe toujours. L'Érythrée est sortie de l'Éthiopie. Et l'Éthiopie existe toujours. La Croatie, la Serbie et d'autres sont sortis de la Yougoslavie. Et la Yougoslavie existe toujours. La nation Yoruba sortira du Nigeria et le Nigeria restera le Nigeria. Au nom du très haut Dieu Tout-Puissant, nous, le peuple autochtone Yoruba, rompons par la présente tous les liens politiques et économiques avec le gouvernement de la République fédérale du Nigeria et devenons une nation Yoruba souveraine, indépendante. Par conséquent, par la grâce de Dieu Tout-Puissant, nous, le peuple autochtone Yoruba, sommes absous de toute allégeance au gouvernement de la République fédérale du Nigeria. Tous les liens politiques entre nous, le peuple autochtone Yoruba et la République fédérale du Nigeria sont totalement dissous à partir de ce jour. Nous, le peuple autochtone Yoruba, prenons désormais en charge toutes nos terres ancestrales territoriales. Notre nation Yoruba est bordée à l'ouest par la République du Bénin, à l'est par le sud du Nigeria, à la région sud, au nord par la République du Nigeria et au sud par le golfe de Guinée. Nous, le peuple autochtone Yoruba, avons l'intention de maintenir des relations pacifiques avec la République du Nigeria. Entre-temps, s'il devait y avoir, de la part de la République du Nigeria, des actes de provocation, d'intimidation, d'oppression, de répression, d'agression, de menaces ou de violence quelconque pouvant mener à la guerre, la nation Yoruba fermera immédiatement toutes nos frontières avec la République du Nigeria. Car par la présente, toutes les frontières de la nation Yoruba, les casernes, les gares, les ports maritimes et les aéroports sont repris automatiquement par nos forces armées Yoruba et par la sécurité intérieure Yoruba, uniquement dans l'intérêt de la nation Yoruba. Le gouvernement intérimaire de la nation Yoruba prendra immédiatement en charge les affaires du gouvernement de la nation Yoruba. La durée à court terme de notre gouvernement intérimaire nous permettra à nous, le peuple autochtone Yoruba, de produire une véritable constitution du peuple Yoruba, par le peuple Yoruba et pour le peuple Yoruba, lors de la conférence souveraine Yoruba. La nation Yoruba construira de grands murs autour de nos frontières territoriales pour instaurer une sécurité supplémentaire de notre terre ancestrale. Nous, le peuple autochtone Yoruba, croyons en la neutralité des relations internationales. Nous avons l'intention de construire des relations authentiques et mutuelles avec toutes les nations du monde et les organismes internationaux qui respectent et qui reconnaissent la nation souveraine indépendante Yoruba. Nous, le peuple autochtone Yoruba, publions, réclamons et déclarons solennellement que nous sommes la nation souveraine indépendante Yoruba, ayant le droit d'être libre et indépendante. Que nous, la nation souveraine indépendante Yoruba, sommes absous de toute allégeance à la République fédérale du Nigeria et que tout lien politique entre notre nation souveraine indépendante Yoruba et la République fédérale du Nigeria est totalement dissous à partir de ce jour. Nous, le peuple autochtone Yoruba, faisons donc appel au monde par la bonté de nos intentions. Nous, le peuple autochtone Yoruba,
tenons ces vérités pour évidentes, que tous les hommes sont créés égaux, qu'ils sont dotés par leur Créateur de certains droits inaliénables, parmi lesquels figurent la vie, la liberté et la poursuite du bonheur. Fin de citation. Au nom du très haut Dieu Tout-Puissant, la nation souveraine indépendante Yoruba, en tant que nation Yoruba autochtone et indépendante, a le plein pouvoir de déclencher la guerre, de conclure la paix, de contracter des alliances, d'établir le commerce et de faire tous les autres actes et toutes les autres choses que toute nation indépendante a le droit de faire. Pour la déclaration d'indépendance de la nation Yoruba, nous, le peuple autochtone Yoruba, avons une forte confiance en la grâce, la gloire, la protection et la miséricorde de Dieu Tout-Puissant. Nous, le peuple autochtone Yoruba, nous engageons à faire toutes les choses qui sont extraordinaires et honorables pour refléter toujours la lumière et la gloire de Dieu Tout-Puissant dans toute la race Yoruba.